àwọn aláṣẹ níléeṣẹ́ arìnrìn-àjò Benue Link Nigeria ni wọ́n ti ní àwọn ti fi gbòòrò òfin gbé dẹ́rẹ́bà tó wa ọkọ̀ bọ́ọ̀sì tí wọ́n fi jí àwọn akẹ́kọ̀ọ́ tó ń lọ ṣe jáàmù gbé lọ. Wọ́n ní àhámọ́ ọlọ́pàá ló wà báyìí. Ní báyìí ni àwọn aláṣẹ iléeṣẹ́ agbẹnirìnàjò Benue Link Nigeria tó jẹ́ pé wọ́n máa ń wọ ọkọ̀ wọ́n máa ń gbéyàn lọ sí ibikíbi tí èèyàn bá fẹ́, tó wá jẹ́ pé lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ni ọ̀kan lára àwọn dẹ́rẹ́bà wọn elérò 18 ló kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ ṣe jáàmù tó jẹ́ pé lópòpónà Makurdi làwọn agbébọn ti dá wọn lọ́nà tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ gbé lọ. Tẹ́ ò bá gbàgbé lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ní nǹkan bí aago 6 alẹ́ làwọn agbébọn ni wọ́n ṣọṣẹ́ tí wọ́n dá ọkọ̀ bọ́ọ̀sì lọ́nà lásìkò tí àwọn ọmọ fẹ́ lọ ṣe ìdánwò lẹ́yìn tó padà wáyé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́. Wọ́n dá wọn lọ́nà, wọ́n kó àwọn ọmọ wọn kó wọn wọgbó lọ. Lánàá òde yìí ni iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Benue wọ́n láti rí 5 dóòlà nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún tó sì jẹ́ pé 13 ló kù láhàámọ́ àwọn agbébọn báyìí. Iléeṣẹ́ agbẹnirìnàjò Benue Link Nigeria tó jẹ́ pé ọkọ̀ iléeṣẹ́ wọn ló gbé àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n ti wá fohùn léde o. Wọ́n ní báyìí àwọn ti ná gan dẹ́rẹ́bà tó wa ọkọ̀ ọ̀hún torí pé òun mórí bọ́ lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Wọ́n náà ti náwó gan o, àwọn ti fà lé ọlọ́pàá lọ́wọ́, kódà àkàtọ̀ ọlọ́pàá lọ́wọ́ báyìí torí pé nígbà tí ó fẹ́ rìnrìn àjò kò gbàṣẹ lọ́wọ́ iléeṣẹ́ tó di pé ó kó àwọn ọmọ rìnrìn àjò kó tó di pé wọ́n kó sí ọwọ́ àwọn agbébọn. Táwọn agbébọn táyì ti jí àwọn ọmọ gbé lọ. Àwọn aláṣẹ orí ibùdókọ̀ yìí ní báyìí o dẹ́rẹ́bà wọn ó wà ní àkàtọ̀ ọlọ́pàá níbi tí ó ti ń ká bòròbòrò ohun tó lọ́bẹ̀ tó fi wá rọwọ́ tó fi rìnrìn àjò láì jẹ́ pé ó gba àṣẹ lọ́wọ́ iléeṣẹ́. Kọ́lọ́run ọba kó máa ṣàánú wa ni.